mo sọ fún yín wípé Mohbad jẹ oògùn wọ́n fún ní wọ́n azin ó jẹ oògùn ó jẹ ẹ̀fọ́ lóòótọ́ ó jẹ ẹ̀fọ́ lóòótọ́ ẹ pé kí ni dísìn mo fi sọ bẹ́ẹ̀ mo padà ń gbé ọ̀rọ̀ kan yẹ̀ wò lórí nǹkan tí bàbá Mohbad sọ wípé nígbà tí Mohbad wà láyé wọ́n ní tí Wùmí bá ṣe Indomie ó dàgbé Indomie ni ó dàgbé Indomie favorite food ẹ̀ tí Wùmí bá ṣe Indomie or noodles a wá fi oògùn oorun sí a fi oògùn oorun sí tí Mohbad bá ti wá jẹ tán Mohbad wá sùn lọ tó bá ti wá sùn lọ yẹn Wùmí wá lọ máa ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọkùnrin tó kù nínú Malians house gbọ́ mi bàbá Mohbad ló sọ̀rọ̀ ó dẹ̀ ní nǹkan tó ń gbọ́ ni wọ́n dẹ̀ ní ó dà pé according to bàbá Mohbad gan sẹ́ẹ̀ ó dà pé Mohbad sọ fún lójú ayé rí pé dájú ṣe mọ̀ pé Wùmí máa ń sin nǹkan báyìí fún bí tí mo lọ́wọ́ gan ni ẹ o pé dájú ṣe mọ̀ pé Wùmí máa ń sin nǹkan báyìí fún un ẹ̀yin tẹ́ wá ń wò mí ìwọ ọkùnrin tó ń wò mí àyẹ̀dá ò jẹ́ ọkùnrin ọ̀dọ́kùnrin bíi tèmi tàbí ẹ̀jẹ̀ àgbàlagbàsà ẹ̀sà sọ̀rọ̀ yẹn ṣe gbọ́ níbi tẹ́ ayé lajú dé yìí kọkùnrin yẹn tí ó bá jẹ́ pọ́kùnrin yẹn ti jẹ ẹ̀fọ́ lóòótọ́ sà tí ó bá jẹ́ wípé sí lọ́kùnrin yẹn ti jẹ ẹ̀fọ́ lóòótọ́ mà obìnrin ń sóúnjẹ fẹ́ ẹ ó wá discover pé ó máa ń fi oògùn oorun ṣé pé oògùn oorun kẹtẹ́yìn bá lójú ó máa ń ṣe àkóbá fún ọpọlọ ó wá fi oògùn oorun àbí obìnrin téèyàn fẹ́ sílé ṣé ẹjọ́ ẹ̀dá mi náà dájú mọ́mí ẹjọ́ ẹ kọ́mẹ̀ntì ṣó ṣe gbọ́ létí ni even girlfriend gan mi gbọ́dọ̀ lọ kí kó wá pípé oúnjẹ fún mi kó wá fi oògùn oorun sí àbí ẹ̀gbọ́n kan tí mò ń sọ ni mà sà kọ́ bá sọ pé ìyàwó eléèyàn ó wá kó tẹ ìwọ̀n kó wá jẹ́ wípé bí àwọn ìtẹ̀jú wa ti fẹ́ra sílé gan káàtó wá níwọ̀n ti fẹ́ra sílé gan kó tẹ̀ wá jẹ́ girlfriend gan kó tẹ̀ jẹ́ girlfriend gan so polite kó máa dáná fún tó kì í sẹ́ẹ̀kì ní ẹ̀kẹ́ ó ní ó máa ń fi sí kìí pé ó fi sí wọ́n so ó wá sí oúnjẹ fún ẹ ó wá fi oògùn oorun sí ó wá sọ ó dẹ̀ wá padà discover pé ó sì nǹkan yẹn ó dẹ̀ sí ń fẹ́ ó dẹ̀ ké jáde kó tó bá jẹ́ pé lóòótọ́ ló sọ fún bàbá ẹjọ́ kí wọ́n ní irú òbí bẹ́ẹ̀ yẹn wò tẹ́ wá fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ yẹn tó mọ̀ pé ẹ̀yin òbí gidi tẹ́ ń wò mí ó lè gbàrú ẹ̀ lè gbọ́rú ẹ̀ kẹ́ má pe ìyàwó ọmọ yẹn pé má bọ̀ kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀ fún ọkọ ẹ kí ni mission rẹ̀ ọ̀ tọkọ yẹn gò ní pè pé kí ni reason ọ̀ tọkọ yẹn gò ní sọ pé ká ọkọ pa mí kó ẹrù ẹ jáde because mi mọ̀ rú dídákẹ́ ẹni pé gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan tó padà ń bújà lórí ọ̀rọ̀ Mohbad yìí ọlọ́mọ yẹn kéèyàn dákẹ́ rọrùn òun dákẹ́ òun bo nǹkan mọ́ra torí kó má bàa kú ó dẹ̀ padà wá kú ikú yẹn àwa mọ̀ ibi tí kú ti wá kó wá kú pariwo ń gbà yẹn káwá tí wàá mọ̀ pé nǹkan báyìí ni wọ́n ń ṣe fún ó ṣeéṣe káwọn ènìyàn káwọ́ kò pé tí nǹkan bá ṣe bọ̀ yìí wọ́n á mú wa o because ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ pé ẹ̀yìn kan tí wọ́n ká mọ́ kọ́nà wọ́n wá ń sọ pé àtikẹ́ mọ́ kọ́nà o lè jàjàbọ̀ a máa yanjú ẹ̀ ni o wọ́n wá ń pọ́n ọ̀bẹ lójú ẹ̀ àwọn nǹkan dẹ̀ wà ní ẹ̀yìn ibi tó wà yẹn tó pé tó bá gbọ́ rẹ wọ́n máa gbọ́ àwọn tó fẹ́ yanjú ẹ̀ wọ́n sọ pé àwọn aṣáá yìí wọ́n náà wá dákẹ́ ó ti gbàgbé pé bó sọ̀rọ̀ wọ́n máa yanjú ẹ̀ bó sọ̀rọ̀ wọ́n máa yanjú ẹ̀ kó o kúkú sọ̀rọ̀ bí ẹbí tó bá ti yanjú ẹ̀ lọ́wọ́ táwọn èèyàn bá káwọn ọmọ bẹ̀ wá lè mọ̀ pé àwọn ẹni báyìí ló yanjú ẹ̀ ṣé kò dáa so èmi ọmọ bẹ́ẹ̀ yẹn ṣe ń dákẹ́ rọrùn lórí ọ̀rọ̀ yìí ẹ má gbàgbé pé ọ̀rọ̀ pé ìyá ìyàwó ẹ̀ àkáǹtì ìyá ìyàwó ẹ̀ ló ń kó owó sí ìyẹn ni mo sọ fún wa ní few days back tí yẹn gan ó strange sí mi báwo lọmọkùnrin tí máa tó gbọlọtọ bẹ́ẹ̀ wà máa ṣiṣẹ́ ó ní lè kówó sí àkáǹtì rẹ̀ ìyá ìyàwó ẹ̀ wá pẹ̀ jókòó pé mo fẹ́ kó máa ṣèbò wọ̀nyí sí àkáǹtì mi ó dẹ̀ gbà èmi wà ní eléyìí pé ìyàwó ń fi oògùn sí Indomie fẹ́ òun jẹ́ wàá ṣe pé tó bá ti fún yẹn sí Indomie fún ẹ ṣe ló máa sùn lọ àwọn lọ máa ní àjọṣe pẹ̀lú àwọn ọkùnrin mi ẹ wo bí ọ̀rọ̀ yẹn look at that statement ẹ rí i pé ṣé o mọ kan sáà wò pé irú yamayama wo tẹ ilé gan irú jágbajàgba wo lélẹ̀ gan náà irú ọkùnrin wo lélẹ̀ lóòótọ́ yóò kí bú òkú ọ̀run ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ń dùn mí ni àwọn ọ̀rẹ́ ẹ̀ náà ó dà pé irú ìró ni bọ̀rùn gan àwọn ọ̀rẹ́ náà tí wọ́n jọ ń rìn kiri náà sẹ́yìn náà ò mọ̀ sí ọ̀rẹ́ yìí náà ni tọ́ba tí wọ́n jẹ́ pé bí wọ́n ti jẹ ẹ̀fọ́ wọ́n rìmọ́ọ̀tì ẹ̀ ni ṣé wọ́n rìmọ́ọ̀tì ẹ̀yìn náà ni ẹ wàá lè rí bíi méjì mẹ́ta tó lè bá lọ tó lè já gbogbo kíní yẹn tó lè ká gbogbo kíní yẹn kó lójú ẹ̀ tí àwọn bàbá ẹ̀ ń pa gbé bàbá àtìyá àwọn ò bọ́ra wọn yé táwọn fojú lù sí
mo dẹ̀ sọ fún yín ara ewu tó wà nínú kó bí ká má gbọ́ra àwọn yé lélẹ̀ má affect ọmọ gan-an either ẹ jọ wà papọ̀ either ẹ ti separate ẹ try láti gbọ́ra yín yé torí àwọn ọmọ yín wọ́n ká ní kó mọ̀ kó tẹ̀lé pé bàbá Mohbad àti Mohbad lójú kan ká ní wọ́n sì gbọ́ra wọn yé wọ́n á lè gbọ́ wọ́n á lè listen sọmọ yẹn nígbà tó ń give àwọn complaints yẹn iye wọ́n á lè sí ní sí pé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ wọ́n tó kó wọn gbọ́ra wọn yé ìjà tí ó bá lọ sọ́dọ̀ yẹ ọ̀rọ̀ pé bí kò ṣe ní máa súnmọ́ bàbá ẹ̀ nìyá máa ń bá sọ gbogbo nǹkan tó bá give àwọn complaints tó bá give lọ́dọ̀ ìyá ò kì í listen kì í wọ etí ìyá tó bá wá sọ́dọ̀ bàbá bí ò ṣe ní máa lọ sọ́dọ̀ ìyá ẹ̀ tó àti ìyá òfin ní rẹ́ ni bàbá náà máa bá sọ gbogbo àwọn complaints tó ń give yín òwò etí bàbá ọkọ wọn ò lọ síbẹ̀ wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n ń palàpalàpà bọ́n sẹ́wọ̀n pé ká ní wọ́n kó tẹ̀ pé wọ́n separate bọ́n ká ní wọ́n sì ń ro tàwọn ọmọ yẹn gbogbo wọn tó bá sọ yẹn á sì wọ́kàn wọn. mi mọ̀ bí I understand mi so ọ̀rọ̀ yẹn ó strange sí mi nígbà tí mo gbà ń padà rò pé ìwọ Ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa kọ́ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ yìí ẹ̀yin òbí àti ẹ̀yin ọ̀dọ́kùnrin ẹ kọ́ ẹ̀kọ́ o sórí I love you torí tọrùn tí wọn bá torí obìnrin kan kú ẹgbẹgbẹ̀rún ọkùnrin agbórí obìnrin yẹn ó lè lórí bẹ́ẹ̀dì tó jẹyà dáná ni wọ́n ti máa bá sùn gbogbo ilé tó kọ́ yẹn mọ́tò yẹn ọlọ́mọ yẹ kó ti tẹ̀lé lẹ́ni obìnrin dẹ̀ bímọ fún yàn kò ní kó má pààyàn àwọn bàbá wa ló máa ń sọ mo sì rí ìtumọ̀ báyìí ni so ó sì jẹ́ ní ìyànà ìṣẹ̀lẹ̀.